وباباهم وبابا كلهم وبابا كل بابا bàbá wa Fadilatu Sheikh Ahmad El-Mukhtar ẹni tọ́lọ̀ wọn ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ń fún ti ń fún yàn bàbá àánú ọlọ́run gbogbo gbà àlàáfíà rẹ̀ ní gbogbo gbà ìkún nípa ọlọ́run ìfiṣẹ́rẹ́ ni ọlọ́run má jẹ́ kí gbogbo ẹ̀ má gbà á lọ́wọ́ yín lójijì. Àmín. Ẹni ṣéwù ẹ tún ní ṣéwù ẹ wá tún ní ṣéwù. محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال محمد وسلم. اللهم بارك على سيدنا محمد وعلى ال محمد كما باركت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم في العالمين انك حميد مجيد. موكي بابا وابا شيخ احمد اللبيب. بيبو شواكي شيخ ما شاء الله. mo kí gbogbo àwọn jàmá wa tí wọ́n wà mí báyìí lápapọ̀. Mashallah. Ó máa là. ọdún yìí ó yà mí lẹ́nu púpọ̀. Allahu Akbar. bí aago 2:00 lóru àná àwa ń bí. bẹ́ẹ̀ni. Imam Kuba kún wa ní agbára kún la mo ní náà. a sọ fáwọn èèyàn rárá adúrú àga yìí báwo ṣe àwọn òun náà wà gba oúnjẹ. Wàláhì èmi ò mọ̀ pé àwọn èèyàn ní gúgù. ó wá rí pé ní tá a bá rí ní tòótọ́ a máa rí pé àwọn èèyàn fi ẹ̀mí bá wa lọ. Allah Allah. mo gba aládùúà lọ́dún yìí nǹkan méjì làwọn èèyàn máa ń wá ń gbà níbí ẹyọ kan làwọn èèyàn rò and it has been like this for years. tábàlà fẹ́ ṣe ìtìhám ẹ bá ráwọn èèyàn tí wọ́n ń dààmú tó láwọn fẹ́ wá bẹ̀ nǹkan méjì náà fẹ́ wá gbà o. mo mẹ́yìn jú àwọn nǹkan tó já sí wípé wọ́n fẹ́ wá gbàdúrà lẹ́nu mi ni. Wàláhì. àwọn tá máa sọ pé lóòótọ́ iṣẹ́ ò bá fún wa lélẹ́yìn kọ́ fún wa ládùúgbò náà ilé ayé tiwa yìí náà táwa wá àtàwọn ọmọ tiwa náà Ọlọ́run kò dẹ ìgbà fún wa. Àmín. gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ tó já sí wípé yàtọ̀ sí pé wá gbà ní àyín lẹ́ni ó fi sọ́kàn rẹ̀ pé lágbára ọlọ́run tó bá ṣàánú èmi náà ó mọ fún yàn láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ọ̀nà máa bẹ̀rẹ̀ sí ní ṣí fún yín àtàwọn ọmọ yìí. Allahumma amin. ẹ ń bá fẹ́ káànú ọlọ́run kárí òun kó sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. kí ló ń fariwo níbẹ̀ yẹn? fáànù àbí? ẹnìkan ó yọjú sí wọn bẹ́ẹ̀ kí ló fariwo? Àlílí. ọ̀pọ̀lọpọ̀ fáànù yẹn ló ń ṣiṣẹ́ náà ẹyọ kan náà ni ó ṣiṣẹ́ ẹ yọjú sí wọn ẹ dá wọn lákẹ́. sallallahu alayhi wa sallam. Allahumma salli ala Muhammadin wa sallim. sallallahu alayhi wa sallam. lọ́dún yìí ọlọ́run wa ní ká ṣe oríire pẹ̀lú pé ká pe bàbá wa Sheikh Ahmadu Labib Abalagbaji. hafidhahullahu wa Alhaji. ká bá wa sọ̀rọ̀ ọlọ́run nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ta tá a máa ń ṣe nínú ìtìhámù nìyẹn ká fún èèyàn báyìí ìmáàmù ṣe kó láti díẹ̀ nípa ẹ̀ níjọ́ tí mo ti délé mi ò béèrè oúnjẹ tèmi nìkan lọ́dọ̀ ọlọ́run rí. alhamdulillah. torí mi ò tí ì gbà pé oúnjẹ máa ń dùn tẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ò bá rí jẹ. hayyakumullah. Allahu akbar. Yashhaduhu al-muqarrabun. Imam
الشافعي رحمة الله عليه ولو أنني أسعى لنفعي لنفعي وجدتني كثير التواني في الذي أنا طالبه وأني ولكنني أسعى لأنفع صاحبي وأني فعار على الشبعان إن جاء صاحبه. ẹ bá bínú pé ohun mi ṣe bọ́jọ́ ní iṣẹ́ ni àmàlálàyé ní dóńdà pẹ̀lú lọ́dún yìí akíra wa kú oríire pé gbogbo ọdún tá a ti ṣe prógrámù yìí èyí tó jẹ mí ní làákàyè jù láyé tọdún yìí. Allahu akbar. Baba Amadu Labib Hafizahullah. Yorùbá sọ pé ọmọdé ò débi ẹrù ò bá. Èyí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn tó mú ẹ̀mí àwọn èèyàn lọ rẹpẹtẹ yẹn ó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ wa bíbá ìdàtàmọ̀rat. Allah. Tọ́lọ́hun ò ní kí ó mẹ́mí èèyàn kankan lọ. Allah. Gbàtọ́ wa di lọ́dún yìí prógrámù yìí a máa ń ṣe bá a ṣe máa ń ṣe lọ́dọọdún gbogbo tó wá ṣẹlẹ̀ yẹn bóò láti wá ṣe àkọ́kọ́ náà mo fẹ́ fi dáwọn èèyàn lójú pé ráìsì tá a máa pín ìgbà ilé nì ìyí tá a tún máa ń pín fáwọn èèyàn jù lọ. Allah. Abatún kó omi tán. Sínú àwọn dáhùn tó máa fi kẹlẹ̀ ìtìláàmù máa ń lọ ni. Àmọ́ lónìí àwọn ní òkè ẹ jẹ́ ká fún àwọn èèyàn 1,200. Ẹ̀rù dẹ̀ ń bà wá pé bó láti wá pín àwọn èèyàn yìí ìnira tó wà ní tújú bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ráìsì tó padà di ọ̀wọ́n gógó yìí níjọ́ tí dìrí kára ní 250 naira láti ń pín ìnira wa bá àwọn èèyàn gidi kí ni impact táwa náà máa ní nínú ẹ̀sìn nínú ìlú tá a fi láǹfààní àti give back to them níta fi ṣe program yìí nìyẹn ó wá di lọ́dún yìí mo wá decide pé ẹ̀rù bá yẹn ń ṣe yẹn mo ní mi ò fẹ́ ká ṣe é bẹ́ẹ̀ ọjọ́ tá a máa ń ṣe program yìí Ramadan kò lani torí ẹ̀ ní òjá ṣe Baba Amadu Labib mo ṣe ń wo ìdáhùn pé báwo la ṣe máa rí kíní ìpín lọ́dún yìí tí ò ní sí mushkila mo wá decide pé a máa kó lọ sáwọn àyè kọ̀ọ̀kan ni mo rò pé tá a bá kó lọ sáwọn àyè yẹn a máa ń kó lọ sáwọn àyè yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kódà nínú àwọn àyè tá a fẹ́ kó lọ ó wà ńlẹ̀ táwọn à ń bẹ ti ń pè lónìí pé àti gbọ́gbà ìpadà fẹ́ ṣe ń ta gbangba ṣe ní pé tán ẹni ẹ má wọrí a máa pín eléyìí tán àmọ́ ti yín náà máa dọ́dọ̀ yín. mo wá decide pé ibi tá a ti máa ń ṣe é yẹn àní ṣe ń bẹ lọ́dún yìí. Allah. ẹlẹ́ẹ̀kejì mi ìdẹ̀ ní make announcement rárá lọ́dún yìí. ẹlẹ́ẹ̀kẹta màá dẹ̀ tún wá change date lọ́dún yìí. Ẹ yóò gbọ́ àbí dáadáa. Sallallahu alayhi wa sallam. Ṣé láwọn kan mẹ́ẹ̀ta tí mo change yẹn? Ó ní ó lọ fà lórí ìjókòó yìí. Allahu akbar. A change venue láàsọ fáwọn èèyàn. A change date láì sọ fún àwọn ènìyàn. A dẹ̀ tún wá tiẹ̀ declare pé ìjọba yìí la máa ṣe. Téèyàn bá lóun gbọ́ lẹ́nu mi bá a máa ṣe ìtìámù alẹ́ àná ni láago 12 lálẹ́ àná dẹ̀ ni bàbá nítorí yà mí lẹ́nu pé báwo làwọn èèyàn tó yìí Ọlọ́run á kádàrá pé ìta lérò Ọlọ́run ní kí a rí control mo níbi tá a máa lò ẹjọ́ jẹ́bi tó máa fẹ̀ dáadáa. Ẹlẹ́kẹ̀jì gbogbo àwọn security measures yẹn ẹ jẹ́ kó wà ńlẹ̀. Ẹlẹ́kẹ̀ta gbogbo àwọn safety measures yẹn ẹ jẹ́ kó wà ńlẹ̀. Masha Allah. Lẹ́yìn báyẹn ẹ jẹ́ káwọn èèyàn wà lábẹ́ tẹ́ǹtì. Inú Ramadan la wà a máa ń ṣe medical outreach náà
bọ̀tọ̀ ọlẹ́gbẹ́lẹ́ ti bọ́ sínú Ramadan ní ajadikas barakalafi ẹ ṣeun Alhaji barakalafi ẹ bá falaji sókè mi. Masha Allah. inú mi dùn mọ́dá báyìí barakalafi ẹ bá ẹ tẹ̀lé ẹ ṣeun kọ́dínétọ̀ ẹ ṣeun. Naam nígbà tí àwa kádàrá báyẹn tọ́lọ́ kádàrá bẹ́ẹ̀ níta nítorí ẹ̀ṣẹ̀ ìtì àmú yìí ni pé torí pé ó wá gbà níbí báyìí kò nítumọ̀ pé ìwọ náà ò ní dání tó fún yàn o. mẹ́sẹ̀jì tí mo máa ń pàṣẹ fún everybody nínú lọ́dọọdún nìyẹn. gbogbo ẹni tọ́lọ́ ń bá ní kíwọ náà ní jùlọ bó ṣe lè wò kó kéré mọ́ ẹ̀yin náà náwó àánú sí wọn. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti sámà àwọn èèyàn ló máa rán síra wa o. Mo dẹ̀ fẹ́ fi kún pé ìjọba ò lè ṣe gbogbo ẹ̀. Bá Amẹ́ríkà ṣe tó yẹn lẹ́nìí àwọn homeless sì wà mẹ́. Òdìjọ́ tọ́lọ̀ ń bá ní kí àwọn ọmọ ènìyàn ká láàánú ara wa ká tó máa rí àánú ara wa gbà. Mo máa ń dá wákà lọ́dọọdún pé ìtì àmú òkè ìhun ni. Mashallah. Kábùyàn ní nǹkan ò pé àtòṣì. 2025. Ìtì àmú òkè ìhun ni. Al-It'am. Kábùyàn ní nǹkan ò pé àtòṣì. Muhammadu Rasulullah. Ajigamawi. Kárájú ṣe kẹ́dà o. Bàbá ti fẹ́ kọ́ bọ̀ Olúwa o. Ṣe kẹwàá. Masha Allah. Kẹ̀dá bùyàn ní nǹkan. Kò mọ̀ fún yàn ní nǹkan láyé. Kọ́kọ́ gbọ́ mẹ́sẹ̀. Ìyẹn ò pé kí ọ̀la ẹ̀dá ò parun. Mo fún un lójé ń dolòsì irọ́ ló pa. Tó bá tẹ̀ lóní ìbùwọ̀n. Tó bá wá yà wọ́n. Ìyẹn ò pé kí tí o tó ṣẹ́kù. Gbogbo àdúgbò ìwọ náà kọ́ lọ́wọ́ ní gbogbo ilé ibẹ̀. Wọ́n kọ́ létí. Kò láwọn ò pé ó ralẹ̀. Kọ́ láwọn ò ní onílẹ̀ láyé. Kò láwọn ò pé kọ́lé. Àwọn kọ́ ní sọ̀yàn ní láńlọ́ọ̀dù. Adam. Kò láwọn ò pé oríṣi. Òkè sálọ̀wọ́ ẹ̀ ń gbé. Ọmọ èèyàn tó jẹ́ ti ń fún yàn. Confirm ni. Okay. Òkè sálọ̀wọ́ ẹ̀ ń gbé. Ọmọ èèyàn tó rí jẹ́ tó ń fún yàn. Kárájú ṣe kẹ́kẹ́ o. Ẹ̀bẹ̀ ti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. Bámúbámú lèmi yó. Èmi ti yó. I'm alright. I'm okay. Èmi ò máa pẹ́ bí ó pa ọmọ ẹ̀dá kan. Kò sí tó kàn mí pẹ̀lú ẹlòmíì. Àmàràn tí ó dára nìyẹn. Kò dáa báyẹn má sọ bẹ́ẹ̀ mọ́. Mùsùlùmí má sọ ọ̀rú ẹ̀ lọ́rùn mọ́. Mùsùlùmí má sọ bẹ́ẹ̀. Kò dáa má sọ bẹ́ẹ̀. Àṣà tí ó dára nìyẹn. Má bàa sọ bẹ́ẹ̀ bá gbé mi ti wà ó. Mú mi ní má dàrú ẹ̀ lásàmọ́. Èmi ti wà alright. Kò sí tó kàn mí pẹ̀lú ẹlòmíì. Kárájú ṣe kẹ́dà o. Bàbá ti fẹ́ kọ́ Olúwa ó ṣe kẹwàá. Ìtì àmú òkè ìhun ni. Kábùyàn ní nǹkan ò pé àtòṣì. Ìtì àmú òkè ìtọ́wò. Kábùyàn ní nǹkan ò pé àtòṣì. Kárájú ṣe kẹ́dà o. Bàbá ti fẹ́ kọ́ bọ̀ Olúwa ó ṣe kẹwàá. Arọ́ ìmú. Gbogbo ẹ̀yin aláàánú o. Ẹ̀yin aláàánú o. Ẹ̀yin olóore o. Yàrá àbúrò àmánú. Wọ́n láàánú tí yóò sí lọ́wọ́ èèyàn. Ọlọ́run ni ó fọyín ti yín. Ire àwọn fìlè àrídì. Gbogbo olówó. Yàrá àmọ̀kò mọ́. Ìsámà. Kẹ̀dá bùyàn ní nǹkan. Ìyẹn ò pé kí ọ̀dà ẹ̀dá ò parun. Wọ́n sáré díẹ̀ díẹ̀. Ó bá dà lóde bọ̀ wá. Ìyẹn ò pé kí àǹtí Ètò ìṣẹ́kù. ó Ó láwọn ò pé ó rálẹ̀. Àwọn òbí òun rẹ̀. Ó láwọn ò pé ó pọ̀
wọlé kó láwọn òpè oríṣẹ́ òkè òkè sálọ́wọ́ ẹ̀hún gbé ọmọ èèyàn tó rí jẹ́ tó ń fún yàn. òkè sálọ́wọ́ ẹ̀hún gbé ọmọ èèyàn tó rí jẹ́ tó ń fún yàn. kárájú ṣe kẹ́ẹ̀dá o àbá ti fẹ́ kọ́ bọ̀ Olúwa ó ṣe kẹ́ ìtì àmú òkè wọn ni káfíyàn ní nǹkan ò pé àtó ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ìtì àmú òkè dánwó káfíyàn ní nǹkan ò pé àtó sí kárájú ṣe kẹ́ẹ̀dá o tábà ti bẹ̀ kọ́ bọ̀ Olúwa ó ṣe kẹwàá. kẹ́dá fún yàn nìkan onílù kẹ́dá fún yàn ní nǹkan o ọ̀gá yín náà ìyẹn ò pé kí ọ̀la ẹ̀dá ò pa wọn. ọ̀gá yín náà níbo ló tó wà. bá dẹ̀ lóní bùn wọ́n ẹ tí ì pé ìyẹn ò pé kí ohun tí ó tó ṣẹ́kù. tẹ̀sí ogbó kó láwùn ò pé ó ralẹ̀ àwọn òde onílẹ̀ kó láwùn ò pé ó kọ́lé àwọn òde onílẹ̀ kó láwùn ò pé ó ríṣẹ́ Amadu Labi. kéèké sálọ́wọ́ ẹ̀hún Amadu rẹ̀ Soro. ọmọ èèyàn tó rí jẹ́ tó fún yàn. Amadu Si. òkè sálọ́wọ́ ẹ̀hún gbé ọmọ èèyàn tó rí jẹ́ tó fún yàn. 1 to 200. àròjù ṣe kẹta o tábà ti bẹ̀ kọ́ Olúwa ó ṣe kẹwàá ìjìyà mú òkè. 0-0-0-1. àbúyọ nìkan òwe lẹ́tẹ̀sì ìjìyà mú òkè wò ní sábòyàn ní ọgbà ògbé àtòṣì. Ṣé ní gbogbo àwọn táwa bí wáyé? àròjù ṣe kẹta o Oúnjẹ tó wà lẹ̀ wọ́n bá kárí wa. kọ́bọ̀ Olúwa ó ṣe kẹwàá. Àbáwọn tání táàgì lọ́wọ́ ẹ̀ bá wà ní ṣọ́lá. ẹ̀yà Bá wà ní ṣọ́lá. Wọ́n lè díẹ̀ náà. ẹ̀yà fẹ́rẹ́fẹ́rẹ́ Àbáwọn tí táàgì lọ́wọ́ wa ọ̀gá yín náà onílù ibẹ̀ láti má bẹ̀rẹ̀. Ṣé wẹ́rì tábà bá dìde Inshallah. 2020 péré ni o. Láti 1 to 20. 1 to 20 Ẹni tó bá ní táàgì 1 to 20. Ṣé ẹ rí àwọn báńsì àtàwọn àmì báyìí? Wọ́n ní kò bó kò lọ́wọ́ o. Kò wá ní méjì sẹ́ǹsì kéèyàn wá gba oúnjẹ nígbà kan tó mọ wá lù ú. bẹ́ẹ̀ni Tí o bá ti pé nọ́mbà ọ̀dọ̀ ẹ, má dìde. má dìde Ẹ dẹ́kun ṣe gbọ́. Ẹ dẹ́kun torí ọlọ́ṣẹ́ gbọ́. Ẹ̀yin bàbá wa ṣe gbọ́. Tí o bá ti gbé nọ́mbà ọ̀dọ̀ yín, ẹ bá ti dìde. Àárín yìí, àwọn báyìí sàmà bọ́ sáàárín yìí. Ẹni tó bá bá lórí ìdìde, táàgì tó wà lọ. Ó gbọ́dọ̀ jẹ́ ní táàgì nọ́mbà lọ́wọ́. Ẹni tó bá dìde tí wọ́n ti pè é, kódà tó bá ní táàgì lọ́wọ́, ọmọ àgbà lọ́wọ́ ẹ̀ wá dẹ̀ lé. Mashallah. Ẹni tó bá dìde tí táàgì tó wà lọ́wọ́ rẹ̀ tá à ti pè é, wọ́n á máa gba táàgì ọwọ́ ẹ̀ á dẹ̀ jáde síta. Lẹ́yìn bẹ́ẹ̀, a ti fọ̀rọ̀ yìí, a ti sọ fún Lagos State gbogbo àwọn ọlọ́pàá wà mí. Ẹni bá dìde, wọn ò ní jó lọlé lásán, ó lọ sí police station ni ẹ. Ìjọba máa sọ pé ó fẹ́ dà lóru ni. Ṣé ẹ ti gbọ́? Ṣé ẹ ti gbọ́? Nísìnyí, just ẹ wo nọ́mbà tó wà lọ́wọ́ yín. Ẹni tó bá wà láti 0001 0001 títí di 0020. Ẹ wọ wọ yín wò. Ẹ wò ó. Ẹ̀yin ẹ bá bọ́ sí.
Kẹ̀dá bùyà nìkan. Kò máa fún yàn. Kò pé kí ọ̀la ẹ̀dá ò parun. Kò ní kó lọ́wọ́. Adigas. Alájí wa Muhammadu Qasim Adeoti. Adigas. Adigas. Ẹ bá bọ̀. Adigas. Adigas. Bàbá wa Masha Allah. Kẹ̀dá bùyà nìkan o. Kò máa fún yàn. Kẹ̀dá bùyà nìkan. Kò máa fún yàn. Kò pé kí ọ̀la ẹ̀dá ò parun. Lagos East. Ẹ dẹ́kun ẹ jẹ́ fáwọn èèyàn ní àwa mídíà. Ẹ pa náà, ẹ tún bẹ̀rẹ̀. Ẹ pa. Ṣé Ṣé blues là ń kọ ni? Ìmọ̀ máa ń ṣe kọ́lá. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amira ó yá ẹni káwọn 20 yẹn máa bọ̀. Àwíyé àgbà ẹ̀ kọ́ ọmọ ti lù. Ó yá. Aláàjì wa Adékàsí ni wọ́n jọ máa pè fún àwọn èèyàn yìí. Ẹni sùúrù o. Ẹ dá wọn dúró ń bẹ̀ yẹn. Tábà ti bẹ̀rẹ̀ sí ní bọ̀. Ṣé obìnrin ẹ máa fà kàrà lé ní. Ẹ lùlù mí pé abẹ́kọ ẹni tí ò rí ẹ. Kẹ̀dá bùyà nìkan o. Kò máa fún Ìyẹn pé yàn. kí ọ̀la ẹ̀dá ò parun. Kò fún yàn kò ní ó parun. Number 1. Ọba dẹ̀ ló ní ìmọ̀wé. Tó bá sáwọ́. Kò pé kí ohun tí ó tó ṣẹ́kù. Lọ́mọ bẹ́ẹ̀. Kó láwùn ó pé ó ralẹ̀. Àwọn òní ó lálẹ̀. Ó láwùn ó pé ó kọ́lé. Àtàkọ́. Bàbọ̀ ẹ jẹ́ débi. Ẹ súnmọ́ bí ẹ máa jà mí. Ó láwùn ó pé orí ṣe. Òkè lálọ́wọ́ ẹ̀hún gbé. Ọmọ èèyàn orí jẹ́ tó ń fún yàn. Kò bẹ́ẹ̀. Òkè lálọ́wọ́ ẹ̀hún gbé. Ọmọ èèyàn orí jẹ́ tó ń fún yàn. Ire. Kẹta ò tábà ti bẹ̀ kọ̀bọ̀ Olúwa ó yẹ kẹwàá. Ìtì àmú òkè òun ni káfúnyà ní nǹkan òpè àtòṣì. Ìtì àmú òkè ń tọ́wọ́ káfúnyà ní nǹkan òpè àtòṣì. Lọ́dún ṣe kẹ́dà ó tábà ti bẹ̀ kọ̀bọ̀ Olúwa ó ṣe kẹwàá. Kẹ̀dá bùyà nìkan o. Ìyẹn ò pé kí ọ̀la ẹ̀dá ò parun. Ọba dẹ̀ ló ní ìmọ̀wá. Yóò tó kí tí ó tó ṣẹ́kù. Bàbá ni Uda. Kó láwùn ó pé ó ralẹ̀. Ṣẹ́kùn Bọ̀kítà. Kó láwùn ó pé ó kọ́lé. Ẹ bá wọn gbà. Kó láwùn ó pé orí ṣe. Òkè lálọ́wọ́ ẹ̀hún gbé. Ọmọ èèyàn tó rí jẹ́ tó ń fún yàn. Mashallah. Òkè lálọ́wọ́ ẹ̀hún gbé. Ó gbé ọmọ èèyàn tó rí jẹ́ tó ń fún yàn. Káàlójú ṣe kẹta o, táwa ti bẹ̀ kọ̀ọ̀kan Olúwa ó ṣe kẹwàá. Ìtì àmú òkè òun ni káfúnyà ní nǹkan òpè àtòṣì. Ìtì àmú òkè ń tọ́wọ́ káfúnyà ní nǹkan òpè àtòṣì. Káàlójú ṣe kẹta o, tábà ti bẹ̀ kọ̀ọ̀kan Olúwa ó ṣe kẹwàá. 00021 títí di 0040. Ẹ̀yà jẹ́ kí àwíyé àgbà ó dìde. Àwíyé. Ẹ jẹ́ kí àwíyé ó lọ sí dìpátímẹ́ǹtì yẹn. 0021. Mashallah.
Allahu Akbar. Zero 021 títí di 0040. Máa gbé màmá wa Sayida Al-Labib. Sayyidatuna Al-Labib. Adágún yẹ kí Sayida wa káwọn náà wá gbóúnjẹ fáwọn èèyàn díẹ̀ náà. Sayyida Al-Labib. Ẹ bọ̀ bọ̀, Masha Allah. Àyìnlá àyìnlá ẹ bọ̀ Alájì ẹ ti ṣe tán. Àyìnlá àlá Muhammadu Rasulullah. Àyìnlá kàdámùlá ẹ jẹ́ ká jọ wí. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. La ilaha illallah ẹ̀wí dáadáa. La ilaha illallah. Allah Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Àwọn ẹni tó bímọ ìwọ Olúwa ni. Àwọn tó ti bí o. Ìwọ Olúwa ni. Àwọn ẹni tó lọ́kọ. Ìwọ Olúwa ni. Gbogbo àwọn tó ti ní o. Ìwọ Olúwa ni. Ẹ wo bá a ṣe ń lóyún. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá a ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń rà. Iṣẹ́ Olúwa ni. Ẹ tún wo bọ́mọ ṣe ń rìn. Iṣẹ́ Olúwa. Ẹ wo bọ́mọ ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa ni. Ayé kalimatani habibatani ala lisani taqilatani fil mizani habibatani ila subhanallah wa bihamdi subhanallah Ọlọ́run ìwọ ló dá mi èmi ò gbàgbé ẹ o Ọlọ́run jọ̀wọ́
sájẹ́tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah ọlọ́run mi mo wá dúpẹ́. Àná àtòrè òní mo dúpẹ́. Ọba Olúwa ẹ̀wọ̀n máa fẹ́ yìí. Àtòrè àná àtòrè òní mo dúpẹ́. Ọba Olúwa kò mọ̀mọ́ nífẹ̀ẹ́ yìí ṣòpin o káyì ọlọ́run mi mo wá dúpẹ́. Ó yẹ dúpẹ́ bọ́lọ́run ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. Torí wọ́n lọ́ba tó ń ṣe dàgbà pé Allah. Lọ́wọ́ ó ti dájú pé wàá ṣe dọ̀la. Ẹ̀wí dáadáa tó máa ń ṣàṣetì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah.
àwíyé bẹ́ẹ̀ ni bàbá. Ṣé o ti pé? àwíyé ni kí wọ́n wálé náà. ògbìgbà tí gbà láàyè lára ògbìgbà tí gbà láàyè lára ìṣẹ́lẹ̀ ẹkún àgbàgbé òyìnbá ìyáwòrán ògbìgbà tí gbà láàyè lára. Àwíyé. ìṣẹ́lẹ̀ ẹkún àgbàgbé òyìnbá ìyáwòrán ògbìgbà tí gbà láàyè lára ọlọ́run àgbàgbé òyìnbá ìyáwòrán ògbìgbà tí gbà láàyè lára. Ògbìgbà tí gbà láàyè lára àwíyé ògbìgbà tí gbà láàyè lára dábò àgbàgbé òyìnbá ìyáwòrán ògbìgbà tí gbà láàyè lára. mo bọ̀ Ogun ẹ̀yìn Ìṣẹ́lẹ̀ àbíwú lámọ̀ wò. tó ìṣẹ́lẹ̀ 200. Mara Sátúlíyà bíyà yìí. Muhammadu Rasulullah. Àyìnlá àgbáyé kún fáyà kùnà. Àwíyé. Gbígbàdúrà tó kárí àgbáyé. Ó gbígbà tí gbà láyé lára. Ó gbígbà tí gbà láyé lára. Lẹ́kùn àgbáyé òyìnbá ìyá láwùrán. Ó gbígbà tí gbà láyé lára. Ọlọ́run àgbáyé òyìnbá ìyá láwùrán. Ó gbígbà tí gbà láyé lára. Àwíyé. Ẹkún àgbáyé òyìnbá ìyá láwùrán. 221. Ògbìgbà tí gbà àlàálá yá ṣe àná àwọn dàtí jáde. Àlàálá yá ṣe àná àwọn dàtí jáde. Owó pọ̀ tó bá ti nígbàgbọ́. Ọlá ń bọ̀ tó bá ti nígbàgbọ́. Àlàálá yá ṣe àná àmọ́ dàtí jáde. Àlàálá yá ṣe àná àmọ́ dàtí jáde. Míjù. Míjù. Àyìnlá o ṣe kó wá mọ́ dáná o alímọ̀ kó ká o. Àlàálá yá ṣe àná àmọ́ dàtí jáde. 21 to 240. Àlàálá yá ṣe àná àmọ́ dàtí jáde. Àlàálá yá ṣe àná àmọ́ dàtí jáde. Àṣùkú lè mọ kọ́ di bàlá ni. Yóò mọ kọ́ di ṣàfàní. Ṣubú àná mọ kọ́ di àdáni. Inú rí ìgbéyàwó ni. Àlàálá yá ṣe àná o, àmọ́ dàtí jáde. Àlàálá yá ṣe àná àmọ́ dàtí jáde. Yàrá ti dé, ó ti dé, ó ti dé. Ẹbí kíkùn ti dé, ó ti dé, ó ti dé. Babaláyìn láti dé, ó ti dé, ó ti dé. Muhammadu Rasulullah ti dé, ó ti dé, ó ti dé. Ẹ̀mí àjò, ẹ̀mí ayọ̀. Àlàálá yá ṣe àná àmọ́ dàtí jáde.
ti dé ó ti dé ó ti dé. 00241. Oníṣẹ́ ńlá ti dé ó ti dé ó ti dé. Amọ̀dá ti dé ó ti dé ó ti dé o. Ẹ̀mí àjò ẹ̀mí ayọ̀ àlàálá yájẹ́ àná. Amọ̀dá ti dé àlàálá yájẹ́ àná o. Amọ̀dá ti já ní àlàálá yájẹ́ àná. Amọ̀dá ti já ní. Sọ pé iná màlìyá mọ́lùdí níyà. Iṣẹ́ pẹ̀lú àníyàn dé hàn kì í ṣe. Mashallah, mashallah. Mashallah, mashallah. Iṣẹ́ pẹ̀lú àníyàn dé hàn kì í ṣe. 00. Iṣẹ́ pẹ̀lú àníyàn dé hàn kì í ṣe. 280. Iṣẹ́ pẹ̀lú àníyàn dé hàn kì í ṣe. Iṣẹ́ pẹ̀lú àníyàn dé hàn kì í ṣe. Ìmọ̀lẹ̀ rẹ̀ o, ìmọ̀lẹ̀ rẹ̀. Ìmọ̀lẹ̀ tó fún Musa. Ìmọ̀lẹ̀ tó fún Musa. Ìmọ̀lẹ̀ tó fún Isa. Ìmọ̀lẹ̀ tó fún Isa. Ìmọ̀lẹ̀ tó fún Muhammad Àlàbí sínú ayé mi. Ìmọ̀lẹ̀ tó fún Muhammad Àlàbí sínú ayé mi. 00. Sọfá lọ ń gbọ́ sí omi láṣọ yìí o. 00300. Ó ti rómi láṣọ ẹ̀yẹ. Aṣọ àpọ́nlé tó bá dá mọ́ mi gbọ́dọ̀ máa bá ya. Mọ́ mi lára, ó ti rómi láṣọ yìí. Ọlọ́wọ́ ọba ó ti rómi láṣọ ẹ̀yẹ. Aṣọ àpọ́nlé tó bá dá mọ́ mi gbọ́dọ̀ máa bá ya. Ó yá tún sọ wípé má gbàgbé mi sórí ilẹ̀ ayé. Oore tó kàn lọ mi Ọlọ́run tètè ṣe. Òpin sí kótókótó má fìyà jẹ mí. Má gbàgbé mi sórí ilẹ̀ ayé. Oore tó kàn lọ mi Ọlọ́run tètè ṣe. Òpin sí kótókótó má fìyà jẹ mí. Gbàgbé mi sórí ilẹ̀ ayé. Gbàgbé mi sórí ilẹ̀ ayé. Oore tó pa lára mi Ọlọ́run tètè ṣe. Òpin sí kótókótó má fìyà jẹ mí. Sórí ilẹ̀ ayé tó pa lára mi Ọlọ́run tètè ṣe. Òpin sí kótókótó má fìyà jẹ mí. 00280 to 00300. Oore tó pa lára mi Ọlọ́run tè. Sórí oore tó pa lára mi Ọlọ́run tè. Láìláìlàlà o, láìláìlàlà. Sọ fún pé láìláìlàlà o, láìláìlàlà o, láìláìlàlà o. Ojú mi ò ní fọ́. Láìláìlàlà o. Etí mi ò ní dì o. Láìláìlàlà o. Ọwọ́ mi ò ní rọ́ o.
Aláwo ṣe. Ọlọ́run mi ò aláwo ṣe. Bẹ́rù dúpẹ́ òde àná. Ẹdúró yányá. Lẹ́nu lùlù bí ìlú ikúnú yìí. Àwíyé kọ́kọ́ mú un lọ ní aláìsí ìlú mbẹ́. Ọlọ́run mi ò aláwo ṣe. Ṣé bẹ́ẹ̀ ni gbọ́ kí ṣe tiẹ̀ sáà mọ́ ń tán lù sí? Ọlọ́run mi ò aláwo ṣe. Àwíyé. Ìtọ́ lù sí wọ̀ yẹn. Ìtọ́ lù sí wọ̀ yẹn. Ṣogbọ́. Ọlọ́run mi ò aláwo ṣe. Ó ṣeun. Ọlọ́run mi ò aláwo ṣe. To is 00260. Is 00240 to is 00360. Sorry. 340 to 360. Ọlọ́run mi ò aláwo ṣe. Bẹ́rù dúpẹ́ òde àná. Ẹjọ̀kọ̀ òkú. Ọlọ́run ńláńlá. Bẹ́rù dúpẹ́ òde àná. Ọlọ́run ńláńlá. Kó Ọlọ́run mi ò fẹ́ ohun méjì tó kọjá bẹ́ẹ̀. Kóra lọ́wọ́ mi ò fẹ́ ohun méjì tó kọjá ọ̀fẹ́. Kóra wọ àánú ọlọ́run lórí nínú ayé mi. Kóra wọ ìkẹ́ ọlọ́run. Gbogbo yẹ gbọ́mẹ̀ yẹ gbọ́mẹ̀. Ìjà mi mọ̀ ní ìrọ̀rùn, kò ṣe dúpẹ́ fọlọ́run. Iná lílo ní ìrọ̀rùn, kò ṣe dúpẹ́ fọlọ́run. Ìlà bíbọ̀ ní ọ̀rọ̀, kò ṣe dúpẹ́ fọlọ́run. Ní bá mo rí ọlọ́run, tó bá mo rí ọlọ́run, Alájì. tó bá mo rí ọlọ́run. Alihamdulilayi máa dúpẹ́ o. Orí ọlọ́run. Orí ọlọ́run. Mo dúpẹ́ o. Orí ọlọ́run. Ó yà á lọ bọ̀. Aláìlá mo rí ọlọ́run. Ọmọ orí ọlọ́run. Má fi ń ṣe ìdí àmọ́ báyò. Orí ọlọ́run. Ìlà orí ọlọ́run. Bọ́tàlẹ̀ àbúlé láyé ìdókòwò. Orí ọlọ́run. Aláìlá mo rí ọlọ́run. Bàbá mo rí ọlọ́run. Láfi ń ṣe ìdí àmọ́ lọ́dọọdún. Ọmọ orí ọlọ́run. Àyìnlá mo rí ọlọ́run. Bọ́tàlẹ̀ àbúlé láyé ìdókòwò. Orí ọlọ́run. Máa kú ó. Àyìnláwọ̀ èkó orí pa nílẹ̀ tó máa bá wa ṣe o. Orí pa nílẹ̀ tó máa bá wa ṣe. Àlùdà. Aláwọ̀ sẹ́lẹ̀ aláwọ̀ sẹ́lẹ̀. Inú ló yípo nínú ayé bàbá. Máa kú orí pa
bàbá o àti pé ìmúlò ìbọ̀ nínú ayé bàbá. Ẹwẹ́lẹ́wẹ́ a ò ní fojú sunkún ara wa. A ò ní fojú sunkún ara wa. Ẹwẹ́lẹ́wẹ́ àdìdí ń sọ́dà ní ara mi. Ẹwẹ́lẹ́wẹ́ àlìyá dàbí àlìmú dàbí o. Àsìlájà ti bí ìjájú àti o. Wẹ́wẹ́lẹ́wẹ́ wàlí òdú wa ní àríjànà mi o. Wẹ́wẹ́lẹ́wẹ́ wàlí fàkúwọ́ òfìlì tọ́ ìkùlì. Wẹ́wẹ́lẹ́wẹ́ tó bá ti gbé 500 àmàdúró. ẹ̀mú àrùn olùkọ́ ìyájà mi o. Ìṣọ̀lá Adébí ìjọba. Alájà bí àmọ́ta ìjọba. Ọmọ Bùsàrí mi lágbàjì yóò. Ọmọ bàbá lámú nìkún nìbàdàn. Bàbá ò ní bójú sunkún ara o. Ò ní bójú sunkún Ìṣọ̀lá o. Ò ní bójú sunkún ìjọba. Ò ní bójú sunkún ìjọba. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àwa dúpẹ́ o. O ṣeun. Modiru. Àwíyé. Iṣẹ́ bá ti lálẹ́. Lálùbárí gbà ọpẹ́ ló yẹ kẹrù dá àyìnlá. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àwa. Àsàlátù dòwó dọ́là ló jẹ́ àwa dúpẹ́ o. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àwa pẹ́ wá. Ìjọba ti lálùbárí gbà ọpẹ́ ló yẹ kẹrù dá o. Tó ìfẹ́lẹ́ Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àwa dúpẹ́. Kéwùdòwò kéwùdọ́là ló jẹ́ àwa pẹ́ wá. Ọba ló sọ́lá mi mọ̀ bó ṣe fẹ́ o. Ayé àbá wọn ń dá. Wọ́n ti jẹ́ Ìwọ̀n wọ́n. máa dúró sílùú láì tó ti dé o. 2025 tí a mú. Ó pè jọmọ́ dúkà olórí tẹ̀lé mú. Ẹ wá jẹ
oníṣẹ́ ńlá. Ẹ wá gbàrà ìsì tó bá ti tó pé wá gbà 500 wíwọ̀ nínú ìfẹ́ ànábì oníṣẹ́ ńlá. Ọba ló sọlá mi mọ̀ bó ṣe fẹ́ o wàlẹ́ Abdulilayi àtọ́gbẹ́dá. Àyìnlá kó báyà kúnnù. Ìfẹ́ ànábì sọ inú lórí. Oge odòwò ó dọ̀là ló jẹ́ àwa dúpẹ́ o. Kéwúdòwò kéwúdọ̀là ló jẹ́ àwa dúpẹ́ o. Kéwúdòwò kéwúdọ̀là ló jẹ́ àwa dúpẹ́. Ìjọba ti lálùbáríkà ọgbọ́n ló yẹ kẹ́rù dà o. Kéwúdòwò kéwúdọ̀là ló jẹ́ àwa dúpẹ́. Ìjọba ti lálùbáríkà ìjó ló yẹ kẹ́rù ojó. Mashallah, mashallah. Àbíṣẹ́ bá ti lálùbáríkà wọn pẹ́ ló yẹ kẹ́rù ó dà o. Kéwúdòwò kéwúdọ̀là ló jẹ́ àwa dúpẹ́. Àyìnláde ọ̀rọ̀ yìí ó ẹni máa bá ẹ dọ̀rọ̀ yìí ó àní tí ẹ tó dájú. Ọ̀rọ̀ yìí ó ẹni máa bá ẹ dọ̀rọ̀ yìí ó.
méjì tó bá ara iwájú.